ẹ̀yin ọkùnrin Ọlọ́run lọ́mọ tí mo ṣe any post tó bá ti bá yín wí báyìí gbogbo heaven ni ó fẹ́ fọ́ọ̀lù. Ṣé nígbà tá a sọ wípé ọkùnrin tóbìnrin bá kọ̀ lẹ̀ kó rò dáadáa kó tó fẹ́ tẹ́ wá sọ pé tó bá sọ ọkùnrin náà lọ́kọ obìnrin ńkọ́ séèmù náà ni ọkùnrin tó lè kọ obìnrin yọ kọ̀wọ́ náà ìkan ní òun ò kọ́ òun kàn sá fún un ni bó o ṣe sá fún un náà ló ṣe sá fún mi ìtọ̀bá tó ń fi ọ torí ní tá a fi ṣe fún yàlé náà láṣẹ fún yàwó pàtàn tá a fi na yàlé náà láìlú yàwó àbí bẹ́ẹ̀ kọ́ ntọ́kùnrin bá ti ṣe fún yàwó tó fẹ́ kó tó fi ọ ní ó ṣe fún wọn náà ọkùnrin èchéǹjì ìwà tó bá ti wù títí tí ẹni tó fi tó kọ́ lẹ̀ yẹn bá ń complain lé lórí tí ń hámà gbọngbọngbọn lé lórí tí ò dẹ̀ change tó o bá lọ investigate the reason why the first woman left it is that reason tí the first woman fi left ìwọ náà fi kúrò ń bẹ̀ tọ́rọ́kùnrin èchéǹjì ní tá à ń sọ nìyẹn ẹ wá dé ẹ wá sọ pé ní tó bá yẹ pé ní tọkùnrin obìnrin tó jẹ́ divorcee most time ó sì bẹ́tà ju ọkùnrin tó jẹ́ divorcee lọ bí ilé bá dùn obìnrin ò ní kó ń bẹ̀ ṣàṣà lóbìnrin tó fi mistake kọ́kọ́ ọkùnrin tó bá dáa tóbìnrin fi lọ kọ́ nílé ẹjọ́ tó lọ divorce ẹ̀ ní court of law ìwọ náà ná kó tó rà ní lóòrùn kó tó ṣe ni bẹ́ẹ̀ ni ìta ń sọnù a sì ní ọmọ fẹ́yìn àníkà investigate kán lọ wádìí kí ló dé tí di ẹni tó fẹ́yìn tẹ́lẹ̀ tó fi lọ irú làǹdẹ̀ ní ìsìn a mọ̀ pé ìyàwó ẹ̀ ló lọ ṣe trútọ̀ díẹ̀ tó fi túká ọ̀tọ̀ nìyẹn táyìn náà bá tẹ́ bá mọ̀ pé ẹ̀lẹ́bọ lẹ́rù ìyàwó yín ló ṣe ń tí ọ̀dá ẹ jẹ́ wọ́n investigate kí wọ́n tó fẹ́yìn kẹ́lòmíì ò tó fẹ́yìn ńgbà bá wá kó ọjọ́ tán ẹ̀wà mọ́ níwà àwọn ọ̀dà ẹ̀yìn ọkùnrin náà lẹ̀ sí dá most yín náà ní ọ̀dà kí wàá la wá sọ tó pọ̀ jù kí la ti gbè kí lẹ jù tẹ́ fi wá ń sọ pé tó bá jẹ́ kí ìṣèyàwó ló kọ̀yìn tó bá jẹ́ ilẹ̀ yín kọ̀ọ̀kan èyí ò gan ló burú jù ọkùnrin tó bá ti lè kọ̀ọ̀yàn kan yọ kọ̀wọ́ náà yes pátápátá tó bá fi ọ léèyàn yọ fẹ́ èèyàn léwọ náà ìyún ò yàtọ̀ bó o bá ti bá ń lé wọn fẹ́ lé ọ ọ̀tọ̀ nìyẹn bẹ́ẹ̀ ni tó lé kan lọ kí wọ́n tó dé yóò léwọ náà lọ fẹ́ lòmíì yes tó bá lùyà ilé ẹ̀ yóò lùwọ náà ń tà ń sọnù ká investigate ṣé ń tágbára yín ká ni ṣé ń tẹ́nìkan tó forítì torí ẹ̀ bó kí ló mẹ́kì ìwọ tí wọ́n fi rò pé ìwọ máa lè forítì nǹkan yẹn kí ni bóyá narcissist ni àwọn alágbàákò tí wọ́n máa lárùn ọpọlọ tí wọ́n kì í mọ̀ bóyá òun ni irú ọkùnrin yẹn you don't know the reason why the first woman left him adẹ̀ ń sọ ká ẹ mọ̀ lọ torí bọnú wàhálà ẹ wá dé ẹ wá ní igbá kan ló ṣẹlẹ́dẹ̀ ń pakọ̀ bó ti jẹ́nu obìnrin tí ọ̀bà fọkùnrin tíyàwó ẹ̀ kọ́ lẹ̀ kọ́ lọ investigate kílé tíyàwó ẹ̀ fi lọ tó fi sá lọ fún un ṣébi tó bá dùn sóbìnrin ó kú òun bẹ́ẹ̀ ni àbẹ́ èwo ni.